ẹ bá gbọ́ lè ní ọ̀rọ̀ Saheed Osupa wà lára tí ọ̀pọ̀lọpọ̀ onífújì fi kórìíra rẹ̀. awuyewuye ọmọ tí ń ṣẹlẹ̀ kí a ló dé kí ló ń ṣẹlẹ̀ láàrin ọba orin Saheed Osupa àti àgbà sọ̀rọ̀sọ̀rọ̀ ní tá a mọ̀ sí bàbá Kola Olootu ọmọ àdábánijà ẹni ìjà ọba tí pera rẹ̀ lọ́kùnrin kí a ló dé awuyewuye ọ̀hún ó ti fẹ́ tó bí wákàtí bíi mélòó kan láti bí ọjọ́ bíi méjì ntọ́sẹ̀lẹ̀ náà rèé lọ́jọ́ bíi mélòó kan bàbá Kola Olootu wọ́n ṣe prógráàmù kan lórí rédíò wọn Lágelú FM nílùú Ìbàdàn níbi tí wọ́n ti kó tí wọ́n rò tí wọ́n ní Saheed Osupa tẹ́ ẹ wá ń wò lénìí tí gbogbo ayé ń pariwo rẹ̀ yìí àti dọ́bà orin rẹ̀ wọ́n fẹ́ ní ọwọ́ kan àwọn nú wọ́n sọ ìtàn ọ̀hún rẹpẹtẹ pé ìjà kan o Saheed àtẹ̀gbọ́n rẹ̀ láti kan wọ́n wá bá àwọn àbí nǹkan nù lé àwọn ibẹ̀ pẹ́pẹ́sẹ́ o àwọn ní ọba orin tó jẹ́ yìí sọ̀rọ̀ ní sí ọ̀fíṣíálì bàbá Síkírù Àyìndé wọ́n sì ń bọ̀ níbi kínní ọ̀hún birthday tí bàbá fẹ́ ṣe ẹ wo láì dé ìnàpẹnu wọn ní àwọn sáà dọ́gbọ́n tan bàbá Síkírù Àyìndé Barrister tí bàbá fi sọ pé ìwọ náà di ọba orin lónìí wọn ní bàbá ti wá sétán kó tó mọ̀ pé ẹ̀yin ọmọ ìkìlẹ̀ ti ìbọn ń lọ́wọ́ báyìí. bàbá tún sọ̀rọ̀ síwájú pé Òṣùpá ti ń fún àwọn èèyàn lówó tí ń náwó fàlàfàlà àwọn eléyìí wá àwọn ó béèrè owó yóò fún wọn sísì rẹ̀ kò bọ́ sóun lọ rí sí àwọn tó jẹ́ pé àwọn bá jẹ ìyàbá jẹ tún sọ̀rọ̀ kan pé ńjọ́ kan Òṣùpá fẹ́rẹ̀ ṣe show ní ìlú Ẹdẹ nípínlẹ̀ Ọ̀ṣun àwọn làwọn fi Mercedes Benz àwọn gbé débẹ̀ sọ wá jẹ́ irú Òṣùpá òun ni ò tiẹ̀ ní fẹ́ rí kíní àwọn ní àtànmọ́ àbí kan rí mí àwọn látàn àbí wọ́n tiẹ̀ fẹ́ gbúròó àwọn pé sọ oríṣiríṣi ọ̀rọ̀ mọ̀ wo fídíò ọ̀hún lẹ̀ ń wòye. ẹ bá gbọ́ lè ní ọ̀rọ̀ Saheed Osupa wà lára tí ọ̀pọ̀lọpọ̀ onífújì fi kórìíra rẹ̀. ọ̀pọ̀lọpọ̀ onífújì tí bá ń bá mi ṣe wọ́n kàn ń fa ìṣàfìsí bá tí mo gbé lérí gẹ̀ǹgẹ̀ pọ̀ jù àìpè ní sáà mọ̀ àìpò ẹ̀. kódà n bá sọ fún yín ẹ lè gbàgbọ́ èmi àti Wasiu Ayinde àníjà àjọ ní kanta kankan rí èmi àtàbá àti Òbésèré àjọ níjà ní kanta rí. ọ̀rọ̀ Osupa jẹ́ kí gbogbo ẹ̀ tó wà ní láyìn Wasiu Ayinde yẹn kan pa Kola Olootu èèyàn Saheed ni tí pàṣọ náà ọba kí mi bàbá pàdé bàbá àgbà èèyàn Saheed ni bàbá màá ní èèyàn rẹ̀ ni mí òun ò lè fi ṣeré o. kí ló sì fà á níjọ́ tí Saheed Osupa tí ó dọ̀bà ní ọba orin àjọ plan rẹ̀ nílé èmi láti ẹ̀gbọ́n Saheed àti Saheed Osupa àjọ plan rẹ̀ nínú ilé mi lólúyọ̀lé pé bàbá ń bọ̀ o fún ọjọ́ òbí òun fẹ́ host show fún bàbá fọjọ́ òbí bàbá sì ti agree páwọn ó wà. ṣé bàbá ó di ọládé ńjọ́ náà àwọn bàbá lè déhùn ládé bàbá gbà pé orin òun kójú òṣùwọ̀n wà ní mọ́gọ́ra rẹ o kó bàbá ó tó dé ẹ lọ́ọ́ wá adé sí tòsí ẹ lọ Ọ̀yọ́ bí wọ́n bá ti ń hun adé kí wọ́n bọ̀ hun adé ẹ gbé sílẹ̀ nítòsí ẹjọ́ wà ń kọ̀rọ̀ ọbì kan ìwọ́ fèmí àti bàbá lẹ̀ níjọ́ yẹn bí bàbá ó di ọládé bí ò di ọládé ká mọ̀ bọ̀dásẹ́ máa lo oògùn oníwọ̀sáfèé lẹ̀ sóun lọ èrò pọ̀ níjọ́ tá a wí yìí ọjọ́ bíi Barrister lọ̀pọ̀lọpọ̀ wá fún ọjọ́ bíi Barrister gan ni Barrister wá fún jọ́nà àwa ń sọ̀rọ̀ ọ̀rọ̀ tá a wá ń sọ ni wípé bàbá ẹlẹ́gbà ọmọ yìí pé ó ń kọrin wọ́n ní àwọn gbà pé ń kọrin pé ń kọrin ṣé ẹ lè dé ládé lẹ̀ ń wíhun ṣé ẹ gbà lọ́ba orin lẹ̀ ń wíhun wọn náà gbà lọ́ba orin o. bàbá bẹ́ẹ̀ bá ládé nìsín bẹ́ẹ̀ bá ládé ẹ lè dé Saheed Osupa ládé wọn ní bisimilá. bàbá wò pé nbọ la ti ra dé bisimilá tí bàbá wí kọjá lórí ẹ̀ pé nbọ la ti ra dé wọ́n kàn ṣẹ́jú sí láti adé ọ̀ndà wọ́n bá gbé adé kan jáde wọ́n bá gbé wá látàbí aṣọ àgbé adé lé Barrister lọ́wọ́ báyìí Barrister ò lè sọ̀rọ̀. àwùsùbìláì mi náà ti ń ta náírà james ọlọ́run yàmí yéṣù ní jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run ogun èṣù yàmí ogun èṣù ọlọ́run àwùsùbìláì mi náà ti ń ta náírà james. Saheed Osupa bàbá ti dé ládé tán kí wọ́n tó wá já bàbá sí pé ń tẹ́ ẹ ṣe yìí bàbá bá ní
ẹ bá gbọ́ lénìí ọ̀rọ̀ Saheed Osupa wà lára tí ọ̀pọ̀lọpọ̀ onífújì fi kórìíra ọ̀pọ̀lọpọ̀ onífújì tí bá ń bá mi ṣe wọ́n kàn ń fa ìsàfìsì bá bí mo gbé lérí gẹ̀ǹgẹ̀ pọ̀ jù àìpè ní sáà mọ̀ àìpò ẹ̀. kódà n bá sọ fún yín ẹ lè gbàgbọ́ èmi àti Wasiu Ayinde àníjà àjọ ní kanta kankan rí èmi àtàbá àti Òbésèré àjọ níjà ní kanta rí. ọ̀rọ̀ Osupa jẹ́ kí gbogbo ẹ̀ tó wà ní láyìn Wasiu Ayinde yẹn kan pa Kola Olootu. èèyàn Saheed ni tí pàṣọ náà ọba kí mi bàbá pàdé bàbá àgbà èèyàn Saheed ni bàbá màá ní èèyàn rẹ̀ ni mí òun ò lè fi ṣeré o. kí ló sì fà á níjọ́ tí Saheed Osupa tí ó dọba ní ọba orin àjọ plan rẹ̀ nílé èmi láti ẹ̀gbọ́n Saheed àti Saheed Osupa àjọ plan rẹ̀ nínú ilé mi lólúyọ̀lé pé bàbá ń bọ̀ o fún ọjọ́ òbí òun fẹ́ host show fún bàbá fọjọ́ òbí bàbá sì ti agree páwọn wà. ṣé bàbá ó di ọládé ńjọ́ náà bàbá lè déhùn ládé bàbá gbà pé orin òun kójú òṣùwọ̀n wà ní mọ́gọ́ra rẹ o kó bàbá ó tó dé ẹ lọ́ọ́ wá adé sí tòsí ẹ lọ Ọ̀yọ́ bí wọ́n bá ti ń hun adé kí wọ́n bọ̀ hun adé ẹ gbé sílẹ̀ nítòsí ẹjọ́ wà ń kọ̀rọ̀ ọbì kan ìwọ fèmí àti bàbá lẹ̀ níjọ́ yẹn bí bàbá ó di ọládé bí ò di ọládé ká mọ̀ bọ̀dásẹ́ máa lo oògùn oníwọ̀sáfèé lẹ̀ sóun lọ èrò pọ̀ níjọ́ tá a wí yìí ọjọ́ bíi Barrister lọ̀pọ̀lọpọ̀ wá fún ọjọ́ bíi Barrister gan ni Barrister wá fún jọ́nà àwa ń sọ̀rọ̀ ọ̀rọ̀ tá a wá ń sọ ni wípé bàbá ẹlẹ́gbàá ọmọ yìí pé ó ń kọrin ọ ní àwọn gbà pé ń kọrin pé ń kọrin ṣé ẹ lè dé ládé lẹ̀ ń wíhun ṣé ẹ gbà lọ́ba orin lẹ̀ ń wíhun wọn náà gbà lọ́ba orin o. bàbá bẹ́ẹ̀ bá ládé nìsín bẹ́ẹ̀ bá ládé ẹ lè dé Saheed Osupa ládé wọn ní bisimilayi. bàbá wò pé nbọ la ti ra dé bisimilayi tí bàbá wí kọjá lórí ẹ̀ pé nbọ la ti ra dé wọ́n kàn ṣẹ́jú sí láti adé ọ̀ndà wọ́n bá gbé adé kan jáde wọ́n bá gbé wá látàbí aṣọ àgbé adé lé Barrister lọ́wọ́ báyìí Barrister ò lè sọ̀rọ̀. àwùsùbìláì mi náà ti ń ta náírà James ọlọ́run yàmí yéṣù ní jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run ogun èṣù yàmí ogun èṣù ọlọ́run àwùsùbìláì mi náà ti ń ta náírà James. Saheed Osupa bàbá ti dé ládé tán kí wọ́n tó wá já bàbá sí pé ń tẹ́ ẹ ṣe yìí. bàbá bá ní Saheed bàbá wọ́n fẹ́ rìpíà àárín wọn ó rìpíà rẹ̀ kọ́mọ́ bá jẹ́ òun sáwọn fújì yòókù. Saheed ń òde ọládé lórí àwọn àgbà síwájú rẹ o lórí àwọn kinní kan àyúnlárí àràbọ̀ gbogbo èèyàn ọ̀bá fídíò jáde mọ́ wọ́n ti ẹ́díìtì ẹ̀ dànù. Saheed Osupa bá bẹ̀rẹ̀ sí ní jẹ lọ lẹ́yìn rẹ̀ ló ṣe rẹ́kọ̀dù oníbẹ̀ta kò sẹ́ni tó ṣe rí ní Nàìjíríà nínú àwọn onífújì ó yan rẹ́kọ̀dù oníbẹ̀ta yẹn àfíìsìkò jẹ lọ òun náà jẹ lọ owó ìdé ní Saheed ọ̀bá rọrùn sùn mọ́ àárọ̀ sàn alẹ́ àti gbogbo Monday Tuesday Wednesday ọba orin Osupa ọba tá a lẹ́ pé ọba orin Osupa òkìkí kan ó dé bànìgbò òun jẹ́ lọ́n tiẹ̀ èmi tí mo ṣàtọ́kùn adé gbogbo èèyàn fojú sí mi la ẹni tó bá lépè méjì tó fẹ́ fún Saheed ó fẹ́ mi náà kàn bẹ́ẹ̀. bàbá burúkú bàbá olóòtú burúkú bá náà ló ti aláàjì. tó wá bà gbogbo ọ̀rọ̀ jẹ́ aláàjì wá lọ sí ATV8 ni wọ́n wá interview bàbá pé ẹ dé Saheed Osupa ládùn. bàbá wa ní ẹ mọ̀ àwọn pìrìsẹ́ńtà kankan Kola Olootu yẹn nìbàdàn. nígbà téèyàn mọ̀ fàyàn láyé lọ́wọ́ public Kola Olootu yẹn ló ní kọ́hún dé Saheed Osupa ládé even torí òun ò torí adé lọ ọbẹ̀ àyún la gbọ́ àgbà bọ̀ mọ́ adé ń ti lọ ó ti òkìkí ti kàn ó débà ní tí gbogbo wọn ṣe bẹ̀rẹ̀ sí ní ètì mi nù. ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ lórí wípé àníyàn tí mo ní àníyàn dáadáa ni mo fẹ́ràn Saheed Osupa bí ìgbà téèyàn fẹ́ràn ojú ni. níjọ́ kan ó ń lọ ṣeré ní Ẹdẹ èmi mo sẹ́msì ń bẹ̀ èmi ti ń gun Mercedes ń jọ náà mi mo gbé Saheed Osupa láti Ìbàdàn mi mo gbé dé Ẹdẹ Saheed Osupa tàwa àti ìkànnà rẹ̀ mọ́ lónìí Saheed Osupa ti ń fún yàn 5 million tí ń fún yàn 3 million 2 million ọlọ́run ọ̀ràn sẹ́mi náà. gbogbo àwọn tí ọmọ gbà tá à ń jagun àwọn wọn ń gbádùn rẹ̀ bí wọ́n bá fún yàn lépè náà tí mọ́tò èèyàn lọ kó sínú odò àṣejì rẹ̀ bẹ́ẹ̀ yóò ṣe lọ́nu tí wọ́n kọjá lórí sàárè. àmọ́ Saheed Osupa ó gbé jẹnẹrétọ̀ tó wọ́ọ̀tì bíi 10 million ó gbé fún ṣọ́ọ̀ṣì kan lẹ́jọ́ mẹ́ta. lára àwọn tó ń bá gbọ́ pé nìkan níṣòro àbí nǹkan kan ẹ̀ tí ó fún 1 million tí ó fún 500,000 ṣe ń fowó ránṣẹ́ sí. mo dúpẹ́ o ọlọ́run ò jẹ́ nílò owó débi pé n ó béèrè ìrànlọ́wọ́. ọ̀tẹ̀lẹ̀ títí níjọ́ rírí jẹ níjọ́ àìrí jẹ níjọ́ kẹrẹ́ fi bí sùn lọ́pọ̀. ṣéjú tèmi báyìí ní fi ń sílé ní ńralé Ìbàdàn tí ń ralé ṣèkó a sì jọ ń forí labú a jọ ń forí jagun. èmi èé wọ aago aláàgó ṣiṣẹ́ kí n wá pé ó ti ralé Ìbàdàn
ó ra mọ́tò tuntun ó ra gbá ó ra wo èwo lè mí gùn mí. wọ́n ọlọ́run wá ń ṣe tèmi fún mi ní ìsìn ta ní bá mi pín. Saheed Osupa àánú ẹ ṣe mí púpọ̀ mo sì báàkì ẹ̀. fídíò ọ̀hún ló ti wá go viral táwọn fáǹsì Òṣùpá yarí pé ó ní àgbàlagbà ó ṣe máa sọ̀rọ̀ báyìí kí ló le tó irú ìtàn dandan wo lẹ́ ń pa ẹ̀. Ṣé gbogbo ẹ bá tiẹ̀ fún ní adé bẹ́ẹ̀ ṣe kìnìkan ṣé gbogbo eléyìí ló yẹ kẹ́ ẹ mọ sọ eléyìí unnecessary fẹ́yìn tẹ́ ẹ bá ń wò pé kí ló dé èyí tó dé ń tó ṣẹlẹ̀ gan-an nu ìtàn tí bàbá ṣe mọ̀ pé bàbá Kola Olootu a máa díìgì ìtàn àwọn náà wọ́n sọ ìtàn Àyìnlá Ọmọwúrà àti Barrister bí Barrister ṣe gbé kinní kan tí ẹ̀ngbà Àyìnlá Ọmọwúrà ò sí nílé pẹ̀lú mánéjà Àyìnlá Ọmọwúrà wo sáà pọ̀ báwọn bẹ́ẹ̀ náà ni wọ́n sọ̀tàn Ayéfẹ́lẹ́ àti kinní kan pé nígbà Ayéfẹ́lẹ́ ṣe báyìí o nígbà lé àwọn kúrò ní iléeṣẹ́ rẹ̀ o táwọn fi dára Lágelú o wo ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ lẹ́ẹ̀mọ̀ gbọ́nu fídíò yìí lẹ́yìn ọ̀rẹ́yìn Saheed Osupa náà wá jáde èyí ló wá lekú Saheed náà wá sọ̀rọ̀ ó forin bú bàbá ó pe bàbá ní bàbá àgébú pé sẹ́yìn lẹ̀ ń pín adé wà ń sọ oríṣiríṣi adé fẹ́ mọ́ ọba orin jẹ́ ọ̀làgbà ọ̀lẹ̀ kòkòkò àwọn èèyàn tiẹ̀ ní àṣẹ Saheed ò ní sọ kínní ìdórin báyìí wá tó lọ rìlíìsì tíráàkì tí wọ́n ń bú bàbá àwọn kan tiẹ̀ ní Saheed ọba tiẹ̀ fi sùúrù sí kọ́ mọ́ bú bàbá èyí tí ń bú bàbá pé àgbà tí bá ń sọ̀rọ̀ sọkúsọ sí ìsìnkúrì rẹ̀ ti fẹ́ mọ́ iyì nù. ọmọ ní o láti rí o lẹ́nu màrí máa jẹ́ èso ráyè nínú ayé mi èso pòfo bàbá gébú wọn sọ pé ilẹ̀ ń tàdé wọn lè gbádé pamọ́ wọn lè tún padà gbé jáde ọ̀rọ̀ adé lẹ́bí ń kú sí báyọ̀ ọba láìsàbí ẹ̀gùn òbí tí Jésù olùgbàláwa ẹ̀mọ̀ pákọ̀rọ̀ bá pọ̀jù náà fi ń pagbà ní wéèrè ìsọkúsọ náà fi ń lórí àgbá ti yí bàbá gébú wọn sọ pé ilẹ̀ ń tàdé ẹgbádé pamọ́ wọn lè tún padà gbé jáde ọ̀rọ̀ adé lẹ́bí ń kú sí báyọ̀ ọba láìsàbí ẹ̀gùn òbí tí Jésù olùgbàláwa. Disturb Yankee wà bí disturb Yankee. Ńgbà tí Saheed náà tún ṣe reply yìí ní bàbá Kola Olootu náà tún ṣe show wọn ìyún lè ní láìpẹ́ jọjọ tí wọ́n release sórí social media wọ́n fi ní ẹ má sì ń gbọ́ ẹ̀yin fáǹsì Saheed kì í ṣe pé mò ń sọ pé èmi mo gbé débẹ̀ o àmọ́ tí ń sọ náà ni pé ó ní ọwọ́ kan àwọn náà nú nígbà tí kinní ọ̀hún ṣẹlẹ̀ bó tiẹ̀ jẹ́ pé wọ́n ti fi jẹ ọba orin tẹ́lẹ̀tẹ́lẹ̀ wo wòròwòrò oríṣiríṣi ọ̀rọ̀ bàbá sọ bàbá kólẹ̀ ó kóró tí ń dàbí ẹni pé bàbá ń sọ pé dàbí ẹni pé a mọ̀ pé kinní yìí ó le tó báyìí o ẹ mọ̀ gbọ́ bí kinní ọ̀hún ṣe lọ ojú wo lẹ́yìn fi wo ń tó ṣẹlẹ̀ yìí sí bàbá yìí ó sọ gbogbo ohun tí wọ́n sọ yìí ẹni tí Saheed náà ṣe ní reply yìí ṣe ń tọ́ da ni ṣe ń tọ́ tọ́ ni àbí bàbá ló tanná wọ́rọ̀ àbí bó ṣe yẹ ọmọ rí náà rí ojú wo lẹ́yìn lámì ìtọ́ ẹ̀yìn òun wòye tẹ́ fi wò YorùbáReports náà ni ẹlẹ́mbẹ̀ wọn. Akọ́láwọlé Olóòtú ọmọ àdábánijà òye ọ̀sẹ̀ tó kọjá kọ́ ẹ̀ níjọ́ Wednesday tó kọjá alárèéjọ́ àgbà nǹkan gbé nǹkan hanu tí mò ń sọ̀rọ̀ ìrìn àjò mi bọ̀ lógójì ọdún tí mo ti ń sọ̀rọ̀ lórí rédíò ọlágbára púpọ̀ nínú tójú mi rí láàrin ìrìn àjò ogójì ọdún mo sọ̀rọ̀ nípa Saheed Osupa bọ́lọ̀ ń ṣe lò mí gẹ́gẹ́ bí onísábàbí tá a fi dé ládé ńbàdàn kò sí ní tí mo fẹ́ gbọ́ tán ẹlòmíín ní ẹni Saheed Osupa ń ṣe gbáǹsà wo ó ń ṣe kòkò bàbá àṣàṣùn ẹni Saheed Osupa àbẹ́yìn náà ní ìdí owó lọ́wọ́ ẹ̀ ní bàbá àwọn ẹ̀ ṣe ń sọ ohun bí ìgbà tẹ́ ń fẹ́ náà pòwe fún pé kò fún yín ní nǹkan kan ẹ̀rín wa pa mí. ó mọ̀ sí o ẹni tí ọmọ ni ní fi ní ṣeré Saheed Osupa gbogbo wa gan tẹ́ ẹ bá béèrè lọ́wọ́ ẹ̀ yọ sọ pé Kola Olootu ọ̀kápọ̀ kan ju ààrẹ wọn tọrọ owó lọ́wọ́ onífújì kankan rí láyé mọ kọ́pọ̀ kan ju àmì púpọ̀ nínú
inú ẹni tí nǹkan yìí jọ lójú tí ègbé lójú sánlẹ̀ ni mo wà. ìgbéga tí ń bá Saheed Osupa inú mi dùn sí i. ọ̀rọ̀ Saheed Osupa dàbí ilé tí oníbírísọ pé kọ́ tí wọ́n fi gíláàsì sí dáadáa tí wọ́n gbé sáńbọ̀dù sójú ẹ̀ tí ń kọ yànrànyànràn. oníbírísọ pé torí ẹ̀ bá pé bá gbabẹ̀ kọjá ọmọ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ni ọmọ fọlá ìtọrọ. wèrè oníbírísọ pé ní ọ̀wá àtàdé mọ́yìn tí ọ̀lẹ̀ kò mọ́rúfẹ́ ilé gíláàsì bẹ́ẹ̀. Akọ́láwọlé Olóòtú ọmọ àdábánijà wọn ò lè kò mọ́ Saheed Osupa o. Saheed Osupa ìkúnlẹ̀ abiyamọ ló ṣe mí láàánú fún un. kìí ṣe pé fòògùn ojú lọ̀ mí níjọ́ tí gbogbo wọn ṣùrùbó. èkíní ń bá àjà ìkejì ń bá àjà ìkẹta ń bá àjà. ọwọ́ akọrin ẹrù ọmọ ọlọ́mọ láàrin èrò òròmọdìẹ láàrin àṣà orílọ́yọ̀ ọmọ ẹ bá ń pàtẹ́wọ́ fún un pé rọgádìtì lọ́kọ̀ọ́hún ó di nǹkan tó ń dà. ìyẹn ni mo jókòó lórí ẹ̀ máa wò pé wọ́n mọ̀ fẹ́ yan ọmọ ìjẹ́ bíi pé kéèyàn ní sympathy fún yàn. ọ̀tọ̀ o bí mo ṣe di fáǹsì ẹ̀ nìyẹn. ó gán ọ̀bá mi sọ̀rọ̀ rí pé bàbá ẹjọ́ wa promote mi ọba tọ́da gbọ́. òfòògùn ojú náà mi rí o. ṣùgbọ́n ntọ́fà ń jọ́ náà lọ́hùn. àánú abiyamọ ló ṣe ní. àásọ nìkan ni. Pàṣọ gbàmú lọ́wọ́ ọ̀tún àwọn arábàǹbí gbàmú lọ́wọ́ òsì wọ́n wà ń fà á síra wọn ọ̀rọ̀ náà dùn mí débi wípé ó dàbí ń bá lówó ńjọ́ náà nítorí pọ́ǹpù ẹ̀ sọ̀rọ̀ Saheed Osupa ṣùgbọ́n torí pé n ò lówó lọ ntí mo ní mo fi ràn án lọ́wọ́ ìtàwé òye yín ọmọ mi ni ilé gíláàsì tá a kọjọ kọ́ ni Saheed Osupa lẹ́yìn ìgbà tí a ṣe ìtọ́jọ́ Wednesday tán tí mo sọ wípé ó gbé jẹnẹrétọ̀ ńlá fáwọn ọjọ́ bàbá Àgbàlá Gabriel lẹ́yìn ìyẹn ó tún ti gbé jẹnẹrétọ̀ fún àwọn mọ́ríkàzì àwọn babalágége àǹtí ńlá 120 kVA tó gbé fún wọn wọ́n sì ṣàdúrà fún bẹ́ẹ̀ mi ṣe fẹ́ kọ́ mọ̀ ṣe ni. èmi máa advice ẹ̀ bí ẹ̀jẹ̀ mi bí àbúrò mi ni. ọ̀rọ̀ tí mo sọ kò sí rọ́ńbẹ̀ pé Ọlọ́run lò mí gẹ́gẹ́ bí sábàbí èmi kọ́ ni mo ṣe tí wọ́n fi Saheed Osupa jọba ẹ mọ́ sí mi gbọ́ o. bí ọ̀rọ̀ ṣe bẹ̀rẹ̀ lórí Saheed Osupa ńgbà tí ó jọba Èkó ló ti wáyé. ẹ̀ńtà lè pọ́lọ̀ ń lò gan fún òun ni Báyọ̀wá ló promote òun àti Múrí Thunder tó promote ní Barrister ti sọ̀rọ̀ sínú máìkì pé ẹ mọ̀ pé Saheed Osupa ní Saheedon Papa mọ́ ọba orin ni ẹ máa pè látòní lọ èmi ò sí ń bẹ̀ mí tí ìdásíṣẹ́ wọn gbà náà ìyẹn dàbí tíọ́rì ṣùgbọ́n tá a lè pè ní practical tó dé tó mú wá ń físíkà àwọn kan ní olóògùn fún Barrister ní ó ṣe gbá fún Barrister ó ṣe àwo ni Barrister ò fẹ́ sọ bẹ́ẹ̀ wọ́n ti Barrister tó fi sọ ni àwọn agbè wá bàdàn gan kó wá dé adéhùn físíkà kó lè bá a lẹ́sẹ̀ ní. tí mo ti sọ pé àgbà mẹ́ta lọ́mọdé ẹ̀ ta lórí adé tí Saheed Osupa dé Saheed kì í fi iṣẹ́ rẹ̀ ṣeré o ọ̀dẹ̀ mọ tí wọ́n ń pè ní quality. ẹ̀yin olólùfẹ́ rẹ̀ ní kẹ́ ẹ mọ̀ tì í pa